ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Wednesday June 24 ọdún 2026 tá a wà nínú èyí. Mo kí Ọlọ́run bá mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà àtórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyànmọ́, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin olóríire ní tẹ́ẹ̀rá àánú gbà lónìí, ẹ bá ń share fídíò yẹ̀pin kó jẹ́ òlú àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, ọbẹ̀ ọwọ́ tẹ fi ń bá mi share rẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀sìn ní fi gba lẹ́tà ìbànújẹ́ láṣẹ Ìdùmarè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kanran yan Aries tàbí láàrin March 21 sí April 20. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ rere ló jẹ́ pẹ̀lú, bó tilẹ̀ jẹ́ pé tẹ bá kọ́ jí lóòrọ̀ kùtù ó ṣeé ṣe kí ìbáṣepọ̀ yín àti àwọn tí ó súnmọ́ yín kí ó fẹ́ rí bákan lóòrọ̀ tí ẹ bá jí. Ṣùgbọ́n látàárọ̀ yẹn náà ni nǹkan ti máa ṣéǹjì tó ṣe pé ẹ ní rí nǹkan kan rò mọ́, bóyá èèyàn kan ló ti ṣe nǹkan kan fún yín ní alẹ́ àná tẹ́lẹ̀, àbí ní òru ẹ̀ní àbí ní ìdajì ẹ̀ní tó ṣe pé ó lè má tẹ́yín lọ́rùn tó fẹ́yìn tẹ́ bá tètè jí àbẹ́yìn tẹ́ bá ń tètè báyàn ṣe tàbí kẹfọ̀ rẹ lálàmọ́jú mẹ́rin. Ṣùgbọ́n throughout ọjọ́ tòní ọjọ́ oríire ló máa jẹ́ fún yín o, ọjọ́ àánú, ọjọ́ ìfọ̀kànbalẹ̀ sí ló máa jẹ́ fún yín pẹ̀lú. Ọjọ́ tó ṣe pé akitiyan tẹ́yìn ṣe látijọ́ mẹ́ta ó possible kí ẹ bẹ̀rẹ̀ sí ráwọn àǹfààní rẹ̀. Àwọn àdúrà tẹ́ ń gbà látijọ́ mẹ́ta ń pé Ọlọ́run jẹ́ kí ọjà yá, Ọlọ́run jẹ́ kí nǹkan lọ dáadáa, nǹkan lè bẹ̀rẹ̀ sí lọ dáadáa lọ́jọ́ tòní o. Àwọn oore ìfàlẹ̀ wọlé fún yín lọ́jọ́ tòní níbi tẹ́ ẹ̀ tí ẹ̀rù kan rárá. Ire lè wọlé fún yín ní ọjọ́ tí tòní. Fún ìdí èyí ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ tó dára láti fi fálẹ̀ mọ̀ṣẹ́ ni tòun ṣeéṣe káwọn yípo padà tẹ́ ẹ̀ ń fẹ́ kó wáyé lọ́jọ́ tí tòní. Ẹ fálẹ̀ mọ̀ṣẹ́ kẹ́ try láti round up àwọn activity yín lásìkò yìí. Àwọn activity tẹ́ bá ní lọ́wọ́ tẹ́ fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbáwọn iṣẹ́ tó ti dà kan tí tẹ́ ti ń wò pé mo fẹ́ mójútó, mo fẹ́ fálẹ̀ mọ́, ẹ lè fálẹ̀ mọ́ lọ́jọ́ tòní. Ó ṣeéṣe kí ẹ ráṣeyọrí ṣe lé lórí kẹ́ ẹ ṣe dópin láàrin ẹ̀ní sí bí ọjọ́ méjì kẹ́ rí àwọn iṣẹ́ náà ṣe ní àṣeyanjú kó má sì fún yín ní wàhálà mọ́. Ọjọ́ ìjọ tó ṣe pé iṣẹ́ máa lọ bó ṣe kó lọ, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín náà á dùn alárinrin, bẹ́ẹ̀ sì ni ó máa wà fún yín dáadáa lọ́jọ́ tí tòní. Aago 6 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 7 kọjá ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìpè alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ yìí ọjọ́ tó gbà kíyèsára gidi gan ló jẹ́, látàrí pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeéṣe kí nǹkan tó jọ mọ́ family issue kí ó fẹ́ wáyé. Pàápàá relationship issue látòwúrọ̀ títí di ọwọ́ ìrọ̀lẹ́ yín àti olólùfẹ́ yín ó ṣeéṣe kí ẹ má gbọ́ra yín yé dáadáa lọ́jọ́ tòní. Àìgbọ́ra ẹni yé máa wà láàrin ẹ̀yin méjèèjì dáadáa lọ́jọ́ tí tòní. Ó lè láwọn kankan táwọn fẹ́ gbé ní ìgbésẹ̀ lọ́jọ́ tòní tó ṣe pé a fẹ́ nípa tí ẹ máa fẹ́ kó fún wọn tó máa fẹ́ stress yín díẹ̀, tàbí kó ṣe pé bóyá àwọn wà kan wà tó máa wù tó yẹ kó lè má tẹ́yín lọ́rùn rárá. Ẹ sì lè láwọn secret wọn kan tó ṣe pé ẹ máa kẹ́fín ní ọjọ́ tí tòní. Ó ṣeéṣe lọ́jọ́ tòní kí wọ́n fẹ́ hùwà tó ṣe pé ó lè má fi bẹ́ẹ̀ tẹ́yín lọ́rùn tó ṣe pé àwọn kankan tún lè ṣẹlẹ̀ tí wọn tẹ́ ẹ̀ máa fẹ́ máa pìtì wọn lé lórí, tàbí tẹ́ ẹ̀ máa fẹ́ máa ní àwọn stress àbí ipa kan tẹ́ fẹ́ kó nínú ìgbésí ayé wọn lọ́jọ́ tòní tó máa jẹ́ pa ọ̀ranyàn ní ọjọ́ tí tòní tá fẹ́ fún yín ní wàhálà díẹ̀. Bákan náà ní àyè iṣẹ́ yín tẹ́ ń lò ràwọ̀ yìí, ọ̀rọ̀ iṣẹ́ lè fẹ́ rí bákan, ọ̀rọ̀ iṣẹ́ ò lè fẹ́ rí bákan, ẹ lè fẹ́ ní ìṣùbí iṣẹ́ púpọ̀ lọ́jọ́ tòní. Àwọn kankan bíi secret iṣẹ́ yín kò dára kí ẹ fi hàn ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ sì ni ọ̀tá lè fẹ́ dìde níbi iṣẹ́ lọ́jọ́ tòní, tọ́ta náà máa fẹ́ gbàṣẹ́ lọ́wọ́ yín tàbí tó máa fẹ́ dojú yín bolẹ̀ lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni irinṣẹ́ tẹ́ ń lò náà ẹ kíyèsára pẹ̀lú ẹ̀ kó má jẹ́ pé ẹ máa ṣiṣẹ́ lọ́wọ́ dédé daṣẹ́lẹ̀. Nǹkan tó á ṣàfẹ́ frustrate ọ̀tá yín níbi iṣẹ́ lọ́jọ́ tòní ó ṣeéṣe kó fẹ́ wáyé lọ́jọ́ tòní kẹ́ kíyèsára. Bákan náà sì rèé lọ́wọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ possibility wà kí ìpèníjà family member kan kó fẹ́ wáyé. Ó lè jẹ́ pé àwọn kankan ni ó máa wun èèyàn kan nu family tó máa fẹ́ nílò látọ̀dọ̀ yín tó ṣe pé ẹ lè má lágbára àti ṣe, tàbí ó ṣe pé máa tún fẹ́ squeeze ara yín láti ṣe. Ọ̀rọ̀ olólùfẹ́ á máa fà yín, family á máa fà yín, bẹ́ẹ̀ sì ni iṣẹ́ náà á máa fà yín lọ́jọ́ tòní. Ẹ ní láti balance ara yín, ẹ má fi síbí kan ju bí kan lọ. Ìtẹ́ bá lè ṣe ni kẹ́ ṣe. Bákan náà sì rèé tí nǹkan kan bá wà tẹ́ fẹ́ mójútó nínú ilé lọ́jọ́ tòní, pàápàá lọ́wọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ọjọ́ tòní, ẹ rí dájú pé ẹ fọgbọ́n ṣe. Tágbára ò bá sí láti mójútó nǹkan náà, ẹ lè sọ́ dìgbà mìíràn. Ẹní náà tí iṣẹ́ bá dàbí gbà pé ó rí bákan, ẹ rí dájú pé ẹ ṣe prayer lé lórí. Tí èèyàn kan bá wá ń wá yín pé lágbájá ẹ ṣàlàyé bó ṣe ń ṣiṣẹ́ fún mi, mo sì fẹ́ mọ̀ gbá mo sì fẹ́ máa wò, kẹ́ mọ̀ dájú pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọ̀tá ló jẹ́, torí ọ̀tá lè dìde níbi iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ kíyèsára kí ọ̀tá máa fẹ́ ti iṣẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ sì ṣe prayer kí wọ́n má gba iṣẹ́ mọ́ yín lọ́wọ́ lọ́jọ́ tí tòní. Ẹ ṣe prayer dáadáa. Ohunkóhun tó bá máa ṣẹlẹ̀ tá a fẹ́ ti iṣẹ́ yín, relationship yín àbí marriage yín, ẹ dájú pé ẹ ṣe prayer kí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ kí ó má wáyé. Èyí ni ìgbọ́gbọ́n ó gbà mọ́ gbòye. Ọgbọ́n lẹ́ fi lọ́jọ́ tòní o. Sùúrù sì lẹ́tù fi lọ́jọ́ tòní pẹ̀lú torí frustration máa pọ̀, ara máa kan yín púpọ̀ ṣùgbọ́n ẹ mú sùúrù lò gbogbo ẹ̀ máa dára. Iṣẹ́ lè rí bákan, relationship yín náà lè rí bákan, irínwó náà lè rí bákan lọ́jọ́ tòní. Aago 7 kọjá ìṣẹ́jú 10 ní àṣálẹ́ sí aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lẹ́ni tí kọ́lọ̀ bíjì sì yẹ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21.
ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ọjọ́ ayọ̀ ló jẹ́, ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú, ṣùgbọ́n ó ṣeéṣe kí àwọn task kan fẹ́ máa wọlé lọ́jọ́ tòní tá fẹ́ mú yín busy díẹ̀ o. Ẹ máa fẹ́ busy pẹ̀lú àwọn kankan lọ́jọ́ tòní, busy yẹn máa pọ̀ rẹpẹtẹ tó ṣe pé ó lè fẹ́ jẹ́ kí ẹ wà burnout kí ìrọ̀lẹ́ tó lẹ́gan tá dàbí ìgbà pé ẹ ti ṣiṣẹ́ ó ti rẹ̀ yín tẹ́ gidi gan. Ẹ rí dájú pé ẹ kíyèsára pẹ̀lú ìlera ara yín náà lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ ṣe ń busy bẹ́ẹ̀ ṣe ń ṣiṣẹ́ ó dára púpọ̀, ṣùgbọ́n ẹ gèsẹ́ẹ̀tì ara yín. Ẹ má kàn máa ṣiṣẹ́ láíláì plan rárá. Tẹ bá plan dáadáa lọ́jọ́ tòní, ẹ máa rí àwọn iṣẹ́ tẹ fẹ́ ṣe lọ́wọ́ ìrọ̀rùn, ẹ máa rí wọn ṣe. Ìní ìwà dára láti fi sọ iṣẹ́ dìgbà míì. Ẹ má procrastinate, ẹ mójútó iṣẹ́, ẹ plan ara yín kẹ́ gèsẹ́ẹ̀tì ẹ̀ dáadáa. Eléyìí ni màá kọ́kọ́ ṣe, tí n bá ṣe eléyìí tán màá tún ṣe eléyìí. Bẹ́ẹ̀ lẹ fi ṣe ọjọ́ tòní tí ọjọ́ tòní á fi rọrùn. Ẹ wá tún gbọdọ̀ kórin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ gbọdọ̀ yíṣẹ́ ní wùrùwùrù kí mistake má wáyé, kó má sì ń pẹ́ ta ló ní kí n ṣe báyìí náà tá a tún wá máa fún yín ní wàhálà. Ẹ sì farabalẹ̀ dáadáa bó má jẹ́ pé ẹ máa kúrò nílé lénìí, ẹ máa tún gbàgbé key ṣọ́ọ̀bù yín àbí key ibi iṣẹ́ yín sínú ilé tá a tún fẹ́ stress yín láti tún padà sílé. Ẹ kíyèsára púpọ̀ lọ́jọ́ tòní. Tẹ bá fọgbọ́n ṣe lénìí, èní á lọ bó ṣe yẹ kó lọ. Àwọn task tuntun lè wọlé lénìí tó ṣe pá tún mú ní ìdùn àmọ́ ayọ̀ yín kún. Bẹ́ẹ̀ fẹ́ handle ẹ̀ ní kókó pẹ̀lú ọgbọ́n àtòyé tọ́lọ́run fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ Gemini. Ẹ máa rí gbogbo eléyìí handle tí ò ní sí wàhálà tí ò ní sí ìdààmú. Àwọn àìlera tó bá sì ń jẹyọ lọ́jọ́ tòní ẹ tètè á mójútó. Ẹ má wulẹ̀ fi ojú fo àìlera èyíkéyìí dá lọ́jọ́ ti tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Owó náà lè wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour forest green sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ mi agbára cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ló jẹ́, ọjọ́ ayọ̀ ló jẹ́. Ọ̀dọ̀ tẹ bá jí lóòrọ̀ ọjọ́ tòní, ó ṣeéṣe kí ẹ máa sense bí ìgbà pé àbí èèyàn kan fẹ́ dalẹ̀ yín ni, àbí promise tẹ́ ń retí àbí nǹkan kan fẹ́ ṣe ni. Torí èèyàn lè ti promise yín ní nǹkan kan kó ṣe pé a fẹ́ mẹ́hẹ̀ lásìkò yìí àbí kẹ́ fẹ́ wá disappointed nínú èèyàn kan tó súnmọ́ yín pẹ́kípẹ́kí lọ́jọ́ ti tòní. Ṣùgbọ́n gbogbo ẹ̀ kò ní sí wàhálà, kò ní sí ìdààmú látàrí pé disappointment yẹn máa padà bí surprise tó ṣe pé inú yín máa padà dùn, ayọ̀ yín á padà kún. Èní ẹ máa rí nǹkan dùnnú tó pọ̀, ẹ máa rí nǹkan ayọ̀ tó pọ̀, iṣẹ́ yín á lọ sòsé, ẹ máa rí dènà tó pọ̀, ẹ máa rí ayọ̀ tó pọ̀, iṣẹ́ yín á lọ sòsé bó ṣe yẹ kó lọ. Àwọn èèyàn àgbà tí yín dáadáa lọ́jọ́ ti tòní, gbogbo ìtẹ́ bá fọwọ́ bàbá ẹ̀ ló máa dùn fún yín lọ́jọ́ ti tòní. Ẹ̀yin gangan ló gọ́jọ́ tòní torí látòórọ́ sí dàṣálẹ́ nǹkan táṣàmúnú yín dùn támára yín yágágá lẹ́ẹ̀ máa fẹ́ ṣe. Ẹ máa fẹ́ fúnra yín pleasure dáadáa lọ́jọ́ ti tòní. Ó dára kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, pàápàá àwọn ọmọdé. Ẹ ṣe dáadáa tí wọ́n tápá bá ka. Ẹ lè gbìyànjú àti ra àwọn nǹkan dídùn fáwọn ọmọ wẹ́wẹ́, àwọn ọmọ kéékèèké kẹ́ rà fún wọn. Èyí máa tún jẹ́ nǹkan tí ó ṣe bó ṣe ṣe kí adẹ́dà kí ó tún fi san yín ní ẹ̀san rere. Eléyìí dára kí ẹ ṣe lọ́jọ́ ti tòní. Ọjọ́ tó dára ló jẹ́ fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí o. Gbogbo ohun tí ẹ bá ń ṣe pátápátá ẹ rí dájú pé ẹ̀yin fúnra lára yín lẹ mójútó. Ẹ má fi iṣẹ́ dẹ́nikẹ́ni lọ́jọ́ tòní torí bẹ́ẹ̀ ṣe ń ṣe iṣẹ́ yín, bẹ́ẹ̀ ṣe ń mójútó, ó jẹ́ nǹkan tó ṣe pé a máa dáhùn èèyàn lọ́rùn lọ́jọ́ tòní tí èyí sì lè bí àǹfààní ńlá láti ibikíbi. Ẹ má kọ iṣẹ́ kankan lọ́jọ́ tòní, ìbájẹ́ṣẹ́ kékeré ẹ ṣe àṣìṣe yín lọ́nà tó máa wà perfect táwọn èèyàn máa like ẹ̀ dáadáa. Èyí lè gbé yín lọ sí ipò gíga tí ẹ̀ ń fẹ́. Ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́. Iṣẹ́ á lọ bó ṣe yẹ kó lọ, relationship yẹn á lọ dáadáa, owó náà máa wọlé fún yín lénìí. Gbogbo stress àtijọ́ mẹ́ta gbogbo ẹ̀ máa kásẹ̀ ńlẹ̀ lọ́jọ́ tòní. Aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 4 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour bright green sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́, ṣùgbọ́n ọjọ́ tó gbà kíyèsára gidi gan ló jẹ́ látàrí pé ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín lè fẹ́ mẹ́hẹ̀ díẹ̀. Ẹ lè fẹ́ ní fàǹfà lọ́jọ́ tòní, ẹ lè fẹ́ feel disappointed nínú àwọn kankan tó bá ṣe lọ́jọ́ ti tòní. Ó ṣeéṣe kí ẹ kẹ́fín àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n ti ṣe lọ́jọ́ tòní káṣíìrì wọn fẹ́ tú sí yín lọ́wọ́ díẹ̀, tàbí kẹ̀ kó ṣe pé àwọn kankan ni ẹ máa notice nínú ìwà wọn tó lè má bà tí yín lára mu. Ó ṣeéṣe kí ìjà tó bá wáyé lọ́jọ́ tòní kó fẹ́ bí break up, kó fẹ́ bí ìṣù ńlá, ṣùgbọ́n tẹ́ bá ti fàyè gbà ìjà yẹn máa padà bí kí ìbáṣepọ̀ yín padà tún wọnú ara sí dáadáa ni. Ó láwọn kankan tẹ́ máa faradà fún olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Wọ́n lè act strangely lọ́jọ́ tòní, wọ́n lè wà lọ́nà tó ṣe pé ó máa yà yín lẹ́nu pé báwo ni lágbájá ṣe wà báyìí, báwo ni tàmẹ̀dù ṣe ṣe báyìí. Ṣùgbọ́n nígbẹ̀yìn tí ẹ bá ní faradà lé lórí tẹ̀sí understanding tàbí tí ẹ fàyè gba ìjà rẹpẹtẹ tí ẹ kọ fi àlàkalẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ ní ọ̀nà tí ó mú ọgbọ́n àti òye dání, lè ṣeéṣe kó bí kí àárín yín kí ó gún régé, kó má sí wàhálà, kó má sí ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì kankan máa wọ̀nyí lọ́kàn lọ́wọ́ ọ̀sán mọ́rọ̀lẹ́ ọjọ́ tòní tó ṣe pé amúmúláyà yìí dìgbà pé àmọ́ ń fẹ́ kíní, mo fẹ́ ṣe gbá, mo fẹ́ ṣàwòyí tó sì ṣeé ṣe tó ṣe pé olólùfẹ́ yín lè fẹ́ ọ̀pọ̀sí ẹ̀ lọ́jọ́ sí tòní, tàbí kẹ̀ situation kankan tẹ fẹ́ ná bóyá sínú ilé yín àbí sí ààyè kan tí ẹ̀ ń mójútó àbí sí orí ilẹ̀ yín kí lè fẹ́ affect àwọn nǹkan tí ó ń wọ̀nyí lọ́kàn fún personal use tọ̀dọ̀ tí yín gangan, tàbí kó ṣe pé style tẹ́ ẹ̀ ń fẹ́ kí èèyàn kan bá yín ṣe, bóyá ẹni tó ń bá yín kọ́lé lọ́wọ́ ni abẹ́ni tó ń bá yín ṣe nǹkan kan nínú ilé ni, ọ̀nà tẹ́ ẹ̀ ń fẹ́ kó gbé gbà ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀nà yẹn kọ́ lọ máa gbé gbà lénìí tá fẹ́ dàbí gbà pé ó máa fẹ́ dùn yín díẹ̀ bákan. Ọjọ́ tòní ṣàgbọ́gbọ́n
ó gbàmọ́ ó gbòye ẹ fọgbọ́n ṣe láàrin àwọn èèyàn lọ́jọ́ tòní, pàápàá láàrin èèyàn tó lólùfẹ́ yín. Bẹ́ẹ̀ sì ni nǹkan kíkan tẹ́ bá fẹ́ ṣe tẹ́ ń wò pé nǹkan yìí ó wù mí, mo fẹ́ design nǹkan mi lélẹ̀, ẹ rí dájú pé ẹ mójútó kó má jẹ́ pé wọ́n á lọ ṣe nǹkan tí ẹ kò fẹ́ rárá rárá, wọ́n á lọ ṣe fún yín tẹ́ bá lọ hand over lé èèyàn kan lọ́wọ́. Ẹ má trust ẹnikẹ́ni lọ́jọ́ tòní, ẹ má finú tán ẹnikẹ́ni débi pé máa lẹ fẹ́ báyàn dòwò pọ̀ lọ́jọ́ tòní, àbẹ fẹ́ partner pẹ̀lú yàn lórí nǹkan kan, ẹ má bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú yàn rárá lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ fẹ̀lẹ̀ ṣe lénìí, ọgbọ́n ní kẹ́ fi lọ́jọ́ tòní, ẹ má fi bẹ̀rẹ̀ partnership kankan kéènì lè lọ dáadáa, iṣẹ́ á lọ dáadáa, relationship yín ó lè rí bákan, relationship yín pẹ̀lú àwọn family náà ó ṣe ṣe kó rí bákan lọ́jọ́ tòní, ṣùgbọ́n ire owó ṣe ṣe kó wọlé fún yín tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní. Torí ẹ̀ ní ìṣòro iṣẹ́ dàbí alára. Aago 12 kù ìṣẹ́jú 15 ní àárọ̀ sí aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour light green sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀, ọjọ́ oríire ló jẹ́. Ọjọ́ tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín ẹnu yóò ní dúró bí ìgbà pé máa láwọn ọ̀rọ̀ kan tí ẹ fẹ́ báyàn sọ lọ́jọ́ ti tòní tó ṣe é pé ọ̀rọ̀ sísọ máa pọ̀. Ó ṣe ṣe kí ẹ máa request fáwọn kankan lọ́jọ́ tòní lọ́wọ́ àwọn èèyàn, ó sì dára kẹ́ ṣe bẹ́ẹ̀ tó bá àwọn kan tẹ̀ ń béèrè bí request yìí, ó ṣe ṣe kí ó wọ́ọ̀kì fún yín, ó ṣe ṣe kí ẹ rí àánú náà gbà ní àsìkò yìí. Ẹ lọ́rọ̀ ẹnu yín lọ́nà tó máa gbà wọ́n láì fún yín lọ́wọ́ lọ́jọ́ ti tòní. Ẹ má jẹ́ kẹ́nu gbé yín débi pé ẹ sọ̀rọ̀ tí ó dà àbí ọwọ́ òdì sínú ayé èèyàn. Ẹ ṣọ́ra ṣe tẹ́ bá ń bá àwọn èèyàn interact lọ́jọ́ tòní. Àwọn secret yẹn má sọ jáde fẹ́nikẹ́ni, ṣùgbọ́n ẹ lè fúnyàn lámọ̀ràn, kò sí wàhálà torí làákàyè yín máa kún dáadáa, ọpọlọ yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Tó ṣe pé téèyàn bá fọ̀rọ̀ lọ yín, inspiration yẹn máa wá fún yín, tó sì jẹ́ pé tẹ́ bá ṣàlàyé ọ̀rọ̀ yẹn ẹni yẹn máa understand ẹ̀, á sì mọ rírì ẹ̀ dáadáa pé ọ̀rọ̀ tó sọ yìí dẹ̀ tún mú ọkàn mi balẹ̀. Ọjọ́ yẹn lọ̀rọ̀ sísọ lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́. Ẹ fọ̀rọ̀ sísọ polówó ọjà yín dáadáa lọ́jọ́ tòní kẹ́ lè ṣe dáadáa ní ààyè iṣẹ́. Bákan náà sì rí ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ ti tòní. Ẹ rí dájú pé ẹ wá àkókò láti ṣe prayer. Ẹ affirmate gangan ní kókó. Ẹ pàṣẹ nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ sínú ayé yín. Ó ṣeé ṣe kí Elédùmarè kí ó gbóhùn yín, kí ó dẹ̀ di àṣẹ. Àwọn nǹkan tẹ́ bá sì nílò lọ́wọ́ èèyàn ẹ lè béèrè lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kí wọ́n ṣe fún yín pẹ̀lú. Ṣé á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ lénìí, ire owó sì máa wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. Aago 2 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 10 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour lime green sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ o. Ìtiraka yín, ìlàkàkà yín láti ijọ́ mẹ́ta ó ṣeéṣe kí ó padà bire fún yín lénìí o. Akitiyan tẹ́ ẹ̀ ń ṣe, struggle tẹ́ ẹ̀ ń go through láti jẹ́ ó lè bí àánú lénìí. Ẹ lè rí àánú gbà látara akitiyan lọ́jọ́ tòní. Tọkàn yín bá ń sọ pé lágbájá ẹ lọ bá Mr. Tamedu bóyá máa ràn yín lọ́wọ́, lọ bá Alhaja Sherifa bóyá máa ẹ̀pẹ̀, ẹ lè ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ sí tòní látara pé effort ni ọjọ́ tòní nílò fún yín láti fi ṣoríire. Ẹ má wà lénìí láláì ní ipa kan tẹ́ kó. Tó bá wùn yín láti mọ̀ pé mo fẹ́ fẹ́ lọ bèrè nǹkan lọ́wọ́ ẹni bóyá ó máa ṣe fún mi o, mo dẹ̀ fẹ́ lọ bèrè bóyá iṣẹ́ ti rẹ́dì bóyá lè gba contract báyìí o, ó dẹ̀ wùn mí kí n pe engineer lágbájá bóyá wọ́n ti rẹ́dì bóyá lé yẹn ti parí ká wá ṣe dẹ́kìnẹ̀. Ẹ lè ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ sí tòní. Ó ṣeé ṣe kẹ́ni yẹn ti máa rokun àti pẹ̀lú mi àsìkò tẹ́ bá pè yín, ó ṣeé ṣe kó jẹ́ pé ìgan wọlé máa rí lọ́ọ̀kì ẹgbà. Èní owó wà dáadáa, ire wà dáadáa, ṣùgbọ́n ó nídìí effort yín dáadáa lẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ Libra. Ó nídìí effort ẹ̀ ṣàkitiyan dáadáa lọ́jọ́ sí tòní láti rí dájú pé ẹ rí nǹkan achieve lọ́jọ́ sí tòní. Àwọn akitiyan tẹ́ ti ṣe fún yàn láti jẹ́ ìyá bí nǹkan tẹ́ ti submit bí paper àbí iṣẹ́ àbí nǹkan kan, ó ṣeé ṣe kí wọ́n pè yín fún lọ́jọ́ sí tòní pé lágbájá ó ti set o, ó ti wà available báyìí. Nǹkan kí nǹkan tẹ́ bá sì rí gbámú lọ́jọ́ tòní kó máa jẹ́ nǹkan tó ṣe pé ẹ máa jẹ̀gbádùn ẹ̀ fún ìgbà pípẹ́. Ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ tẹ́ lè fi ṣàkitiyan láti mẹ́kì owó. Tẹ́ bá ṣàkitiyan lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí ire owó kó fẹ́ mẹ́hẹ̀. Bá ṣe bóyá àti olólùfẹ́ yín náà lọ bó ṣe yẹ kó lọ. Ọ̀rọ̀ owó náà ló kú máa bá yín lọ́jọ́ tòní tẹ́ bá jí, ó sì ṣeé ṣe kí ẹ rí àwọn àǹfààní jẹ ní àṣẹ lọ́wọ́ Ọlọ́run bá kí ilẹ̀ tó ṣú. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ lọ́jọ́ tòní. Aago 1 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 15 lọ́sàn jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour green sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ Òmìtútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ ìdùnnú ló jẹ́, ṣùgbọ́n ẹ kíyèsára. Ọjọ́ tó gbà kíyèsára ni tẹ́ bá ti ọkọ̀ jiná bí ìgbà pórí kan máa ọkọ̀ fẹ́ máa fọ yín, bí ìgbà pé ọ̀rọ̀ ayé yín lẹ́ẹ̀ máa fẹ́ máa rò nínú brain yín pé báwo mo fẹ́ ṣe, ọ̀nà wo mo fẹ́ gbé gbà. Àná àbí ìjẹta ẹ ti ń kanra, ẹ ti ń wò pé gbogbo ẹ̀ kò yé yín, ibi tẹ́ fẹ́ gbégbò tí ẹ yé yín rárá, ṣùgbọ́n èní tẹ́ bá jí ládàbí ìgbà pé ẹ fẹ́ falẹ̀ mọ́ nǹkan yín fúnra yín, ẹ fẹ́ jí sí pé ayé mi gbọ́dọ̀ dasẹ́, nǹkan gbọ́dọ̀ yí padà sẹ́, mo gbọ́dọ̀ ṣàkitiyan lénìí sẹ́, nǹkan gbọ́dọ̀ lọ dáadáa, èmi fúnra mi gbọ́dọ̀ wà báyìí mi ṣe fẹ́ dára láláì tí ẹ ronú jìnnà bí ìgbà pé kí nǹkan kan tàyàn jìgìrì. Bẹ́ẹ̀ ló máa rí lọ́jọ́ tòní, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èní gba sùúrù, ó gbọ́gbọ́n, ó gbòye látàrí pé family issue lè wáyé lọ́jọ́ ti tòní. Àwọn kan lè wà tẹ́ fẹ́ mójútó bí bùkátà nínú ilé lọ́jọ́ tòní tó ṣe pé ó lè fẹ́ bí rònú fún yín díẹ̀.
bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kí èèyàn tó súnmọ́ yín kó fẹ́ hùwà tó ṣe pé kò tẹ́yìn lọ́rùn nínú ilé tẹ̀ ń gbé gangan, abẹ́ni tẹ́jọ́ ń sunlé, abẹ́ni tó ṣe pé ó jẹ́ bí family member yín, tàbí àwọn kankan lè wà tó lè jẹ́ bùkátà tó máa yọjú tí gbogbo àfẹ́ dàbí ìgbà pé kò tiẹ̀ yé yín mọ́ rárá, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ máa ní ọkàn akin láti wò pé ayé mi ni mo gbọ́dọ̀ wá bí nǹkan ṣe fẹ́ lọ dáadáa. Bákan náà sì rèé níbi iṣẹ́ náà lọ́wọ́ sàn mọ́rọ̀lẹ́ expectation tẹ̀ ń wò pé kíní ìhùn mi kò tiẹ̀ bọ́ sí, kíní ìhùn mi kò ṣe kíní kan, àǹfààní ìmá tó wọlé, èyí lágbájá ti promise mi ní 50,000 níbi iṣẹ́ kíní kan, ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ fẹ́ rí bákan lọ́jọ́ tòní o. Láàárín èèyàn àtọ̀gá ó ṣeé ṣe kó fẹ́ rí bákan tẹ́ bá kíyèsára ní ọjọ́ ti tòní. Ẹní ìgbọ̀ngbọ̀n gbàmọ́ gboyè, ẹ fún alára yín ẹ lè má stable, àìbalẹ̀ ọkàn lè wà fún yín lọ́jọ́ tòní, ẹ lè máa stress ara yín lọ́tùn lósì lọ́jọ́ tòní bí ìgbà pé ìgbà wo ló tó fẹ́ dà, báwo ni gbogbo ẹ̀ ṣe fẹ́ rọrùn tó ṣe pé stress yẹn á fẹ́ pọ̀ púpọ̀. Ẹ ní láti mú sùúrù lò dáadáa lọ́jọ́ tòní ni. Sùúrù báyìí lẹ lè fi ṣe gbogbo nǹkan lọ́jọ́ tòní. Wọ́n ní sùúrù ló ṣe ohun gbogbo tán, òun náà ní kẹ́ lò lọ́jọ́ tòní láti jẹ́ kí gbogbo ohunkóhun lọ dáadáa. Ìgbésí ayé ni kẹ́ wá fálẹ̀ mọ́jú, ẹ wà selfish dáadáa lọ́jọ́ tòní, ara yín ni kẹ́ focus lé lórí, ẹ jókòó kẹ́ ronú jinlẹ̀ nípa ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní. Ẹ má wulẹ̀ kọ bí ara ti ní kíákíá, ẹ farabalẹ̀ jókòó, ẹ rò àròjinlẹ̀ nípa life yín, kí ni mo máa ṣe, ṣé kí n sọ iṣẹ́ ìdọ́là ni, ṣé kí n gbé ìgbésẹ̀ báyìí ni, èní ò tiẹ̀ dára láti fi ní ẹ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun rárá, ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní, ẹní ìkọ́ dára láti fi ṣe ìtún èrò ara ẹni pa nípa ìgbésí ayé ni. Tẹ́ bá dẹ̀ tún èrò ara yín pọ̀, ó ṣeé ṣe kí Ọlọ́run padà ṣe ìyanu. Òwúrọ̀ kùtù wá jẹ́ àkókò oríire yín, ṣùgbọ́n ọ̀rọ̀ iṣẹ́ lè má lọ dáadáa tó, iye owó lè rí bákan, relationship yìí náà lè rí bákan ní ọjọ́ ti tòní, ṣùgbọ́n ó ṣeé ṣe kẹ́ rí support olólùfẹ́ yín gangan tí ẹjọ́ ń fẹ́ra ní ọkọ lọ́yà, ṣùgbọ́n relationship family relationship àti ìgbà bí nǹkan ó ṣeé ṣe kí ó fẹ́ rí bákan lọ́jọ́ tòní. Ẹ lè fẹ́ ní nǹkan tó pọ̀ tẹ́ fẹ́ gbé sórí lọ́jọ́ tòní. Aago 7 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ wá jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí colour brown wá jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́, ọjọ́ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ yín ó ṣeé ṣe kí ẹ fẹ́ máa ní àwọn feeling kan, kí àyà yín fẹ́ máa ga sókè bí ìgbà pé nǹkan kan fẹ́ push yín pé lágbájá tí wọ́n tí o fẹ́ ṣe nǹkan báyìí o, lágbájá wọ́n ti ń po jẹ̀yàn báyìí lówó, lágbájá wọ́n ti ń po fẹ́ gbé àwọn ìgbésẹ̀ báyìí lórí ilé ẹ̀, lágbájá wọ́n ti ń po fẹ́ rìn àjò báyìí. Àwọn kankan máa wọ́n yín létí nínú ọkàn pé ó yá báyìí ní ká ṣe ṣe, ọ̀nà wo ló fẹ́ gbégbà báyìí, kí ló fẹ́ ṣe, á dàbí ìgbà pé ẹ fẹ́ mọ àwọn kankan tó ṣe pé ẹ tún fẹ́ mójútó. Lack of clarity díẹ̀ lè wáyé, ṣùgbọ́n clarity máa padà wáyé tí ẹ bá lè ràwọ̀ jinlẹ̀ dáadáa ní ọjọ́ ti tòní. Spiritual day lọ́jọ́ tòní jẹ́ fún yín, ó dára kẹ́ fè ní, kí ẹ fi wà ní ìrẹ̀lẹ̀, kẹ́ má fi dẹ́n pariwo, kẹ́ má fi lẹ́n bá nìkẹ́ni jà, kò sí bẹ́ẹ̀ ṣe lè fèrè nínú ọkàn yín. Ẹ lo mind tó ń sọ fún yín yẹn, ẹ mú gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́, ẹ fún alára yín béèrè question nínú ọkàn yín pé ọkàn mi kí ni mo fẹ́ ṣe, ọkàn mi kí ni kí n gbé nígbésẹ̀ lénìí, iṣẹ́ tí mo fẹ́ ṣe lénìí báwo ni kí n ṣe ṣe. Àwọn olóma máa tọ́ yín sọ́nà púpọ̀ lọ́jọ́ ti tòní. Èní ìgan ìmí inú yẹn kọ́ lè máa lọ láyìíká yín, kẹ́ má wulẹ̀ mọ̀ torí ẹ máa wà lost in thoughts, á dàbí ìgbà pé ẹ ń ro àwọn kankan nínú mind yín lórí pé kó lè dá lórí ìdàgbàsókè. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rí ó dára kí ẹ wá àkókò láti ṣe prayer, tàbí kẹ́ fúnra yín ní a long time láti fi dá wà, láti fi ronú nípa life yín. Táìmù tẹ́ bá fúnra yín ó ṣeé ṣe kí ó ràn yín lọ́wọ́. Tẹ́ bá sì ṣe prayer lọ́jọ́ tòní náà ó ṣeé ṣe kó ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní. Èní tó dára láti fi ṣàwọn ìwádìí èyíkéyìí fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Tẹ́ bá lọ bí iṣẹ́ máa lọ bó ṣe yẹ kó lọ, ṣùgbọ́n fún alára yín ara yín lè má di pé ẹ lè dọ́ọ̀lù bákan lọ́jọ́ ti tòní, kẹ́ má fi bẹ́ẹ̀ ṣe ṣémúṣémú tó, kó dàbí ìgbà pé ẹ lose confidence yín gan rẹpẹtẹ díẹ̀ lọ́jọ́ ti tòní, ṣùgbọ́n gbogbo ẹ máa padà rí bí ẹ ṣe ń fẹ́. Iye owó náà lè wọlé fún yín lénìí tẹ́ bá falẹ̀ mọ́ṣẹ́, ṣùgbọ́n ẹ ṣe nǹkan yín ló ní sùúrù, ló ní jẹ̀lẹ̀kẹ́, ẹ sì wà ní ìmọ́tótó lọ́jọ́ tòní dára. Ẹ gbọ́dọ̀ ní pé bóyá ẹ ń ṣe nǹkan tó jọ mọ́ ìwà tí ó dáa tó ṣe ń pé ìṣẹ̀dá yín lè bínú sí ẹ kí sára lọ́jọ́ tòní. Aago 9 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 11 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí, tí colour green sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́ fún yín, ọjọ́ àyọjọ́ ìdùnnú ló jẹ́. Ìgbárùkù tí ó lẹ́gbẹ́ ẹ máa ní lọ́jọ́ tòní, ọ̀rẹ́ ojúlùmọ̀ á fẹ́ bá yín ṣe lọ́jọ́ tòní. Láti jẹ́ ìlú dàbí ìgbà pé ẹ̀ ń face àwọn struggle gan fúnra lára yín, ṣùgbọ́n struggle yẹn máa yàtọ̀ lénìí látàrí pé ẹ máa ráwọn tó máa ní lágbájá fọkàn ẹ balẹ̀, èmi gan fẹ́ dúró tiẹ̀, èmi gan fẹ́ bẹ gbé ẹrù ẹ, èmi gan fẹ́ ràn ẹ́ lọ́wọ́ lọ́jọ́ sí tòní, tó sì ṣeé ṣe kí ẹ ràn lọ́wọ́ látọ̀dọ̀ wọn dáadáa lọ́jọ́ tòní. Ẹ bá lọ bí iṣẹ́ lọ́jọ́ tòní gan, iṣẹ́ yẹn lè má wọ̀ yín lọ́rùn tó dàbí alára látàrí pé ẹ máa ráwọn tó ṣe pé ẹ̀ẹ́dìjọ́ gbé lọ́jọ́ sí tòní. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rí àṣeyín bí ìgbà pé agent ẹ̀ pé lágbájá ọ̀rẹ́ mi tó jẹ́ mẹ́ta taríra, bí kẹ́ connect pẹ̀lú àwọn èèyàn ló máa rí. Ẹ̀yin tó sì jẹ́ pé ẹ̀ ń ṣiṣẹ́ tó ṣe pé iṣẹ́ networking ni ẹ máa rí ṣe dáadáa lọ́jọ́ tòní.
ẹ̀yin tẹ̀sí jẹ́ trader gan-an kọ́sọ́mà máa wá dáadáa lọ́tún lósì ṣe pé gbogbo yín jọ máa ṣe bí ìgbà pé ẹjọ́ jẹ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́ ni ẹ̀yin náà free pẹ̀lú wọn náà free pẹ̀lú yín lọ́jọ́ ti tòní ọjọ́ tó dára lọ́jọ́ yìí jẹ́ tẹ́ bá kọ́ jí láàárọ̀ ẹ lè máa wò pé àwọn kankan má pọ̀ tí mo fẹ́ ṣe báwọn ṣe lè rí supporter mo sì nílò aláàánú báwo ni màá ṣe rí aláàánú láyé mi kíníkan oríṣiríṣi bẹ́ẹ̀ lè máa wá sí yín lọ́kàn ṣùgbọ́n dẹ́ni surprise máa wáyé tó ṣe pé ẹ máa rí support tẹ́ ẹ̀ fẹ́ máa rálàánú gan tẹ́ ẹ̀ fẹ́ lọ́jọ́ ti tòní akitiyan tẹ́ ẹ̀ ń ṣe kò ní jẹ́ pé stress ẹ̀yin nìkan ẹ máa ríyàn dúró tí yín lọ́jọ́ tòní tó ṣe pé ní máa lọ dáadáa tó ṣe pé iṣẹ́ gan máa lọ bó ṣe yẹ kó lọ kò ní sí wàhálà kò ní sí ìdààmú àyíkáyé máa gbalẹ̀ fún àlàáfíà ìdùnnú àtayọ̀ ó dára kẹ́ báwọn ọ̀rẹ́ ṣe dáadáa lọ́jọ́ tòní bí báwọn ṣe ó ṣeéṣe kí ó ní nǹkan kan tó máa jáde ńbẹ̀ tó ṣe pé nǹkan náà sì ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni owó lè wọlé fún yín lọ́jọ́ tòní látara ìgbárùkù tí tẹ́ máa ní lọ́jọ́ tòní aago mọ́kànlá ní àárọ̀ sí aago kan kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní tí kọ́lọ̀ turquoise blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18 ọjọ́ yìí ọjọ́ tó gbọgbọ́n tó gbàmọ̀ tó gbòye ni o ọjọ́ ìjọ tó ṣe pé ẹ̀ fúnra lára yín ẹ kíyèsára pẹ̀lú àwọn èròkérò lè máa wá sí yín lọ́kàn lọ́jọ́ ti tòní ó lè jẹ́ nípa ọ̀rọ̀ iṣẹ́ yín kẹ́ máa wò pé àbí iṣẹ́ mi máa lọ dáadáa ni àbí kí ni yóò tiẹ̀ dá mọ́ ni àbí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ni ẹ kíyèsára púpọ̀ ẹ jìnnà sí èròkérò pátápátá bákan náà sì rèé ó possible lọ́jọ́ tòní kí ó ní àwọn kankan tó lólùfẹ́ yín nílò gan tí ẹ ní láti ṣe fún wọn tó ṣe é pé a fẹ́ dàbí ìgbà pé ó fẹ́ nira díẹ̀ fọ́ta yín láti handle lọ́jọ́ ti tòní tẹ máa fẹ́ wò pé báwo mo fẹ́ ṣe lábájá nídìí nǹkan báyìí tàmẹ̀dù nídìí nǹkan báyìí báwo mo fẹ́ ṣe fún báwo mo fẹ́ dúró tì èmi gan nílò láti ṣe àwọn kankan láti transform ayé tèmi gan láti sọ ayé mi dọ̀tun tó ṣe é pé ẹ̀yin fúnra lára yín lẹ máa mọ̀ yẹn nínú ọkàn ara yín pé nǹkan kan tí mò ń plan lélẹ̀ tó ti ṣe kí tó lólùfẹ́ yín fẹ́ àfẹ́ tiẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ yín náà lè fẹ́ fún yín stress lọ́jọ́ tòní tẹ́ máa fẹ́ máa rò pé ta ni mo dẹ̀ rówó yìí níbi iṣẹ́ lọ́jọ́ tòní ni mi ìbá ṣe gbá mi ìbá ṣàrò mi ìbá ṣe kòkó bá bá ṣàsùn ṣùgbọ́n gbogbo ẹ̀ á padà rí bí ẹ ṣe ń fẹ́ ní ìgbẹ̀yìn lágbára lọ́wọ́ Ọlọ́run bá ẹ ṣáàmù sùúrù lòkè fọgbọ́n ṣe ẹ má fàyè gba frustration bó ṣe yẹ lọ ẹ sì má sọ secret yín fún yàn tí wọn bá sọ fún yín pé lábájá bí mo ṣe ń ṣiṣẹ́ yìí o sì wá kọ́ mi bí iṣẹ́ yìí ṣe ń lọ o sì wá ṣe kíní kan wọn fẹ́ mọ àìdí àlátọ̀dọ̀ yín ni tó sì ṣeé ṣe kó fi padà pa yín lára ní ọjọ́ ọ̀la kẹ̀kẹ́ sára ìṣọ́ra ṣe lé ní ọ̀tá abiṣẹ́ lè dìde àwọn nínú bí nílé pọ̀ àwọn tó ṣe pé máa lára yín àwọn tó máa ní tírẹ̀dì fún ọ̀tá yín wọn lè pọ̀ lọ́jọ́ tòní ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní ẹ ṣe prayer lówùúrọ̀ yìí kọ́ lọ́n gbé borí ikú fún àwọn èèyàn báyìí kó má bàa sí wàhálà kó má sí ìdààmú iṣẹ́ yín lè rí bákan lé ní relationship yín náà lè rí bákan látàrí àwọn ìfàǹfà kékeré kan nípa nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí mi ní nǹkan báyìí ni màá ṣe ó ṣeé ṣe kí lè wáyé díẹ̀ lọ́jọ́ ti tòní bẹ́ẹ̀ sì ni èrè owó náà lè rí bákan lọ́jọ́ ti tòní aago kan kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀sán sí aago mẹ́ta kọjá ọgbọ̀n ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní tí kọ́lọ̀ dark green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní oníràwọ̀ mi tí kì í rú Pisces tàbí láàrin February 19 sí March 20 ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́ ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa travel ọ̀pọ̀lọpọ̀ yín máa wà lórí ìrìn kan bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tàbí kẹ́ ẹ ti ní promise kan bí lábájá tó bá dọ̀túnla yá pàdé níbi báyìí lábájá máa bọ̀ ní London máa bọ̀ lamẹ́ríkà travel máa wà fún yín dáadáa lásìkò yìí ìrìn àjò sì dára kẹ́ ẹ rìn lásìkò yìí ó dára kẹ́ ẹ rìn àjò lásìkò yìí tẹ́ bá fẹ́ rìn àjò yìíkéyìí ẹ free kọ́ nǹkan méjì lẹ́sẹ̀ ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí kò ní sí wàhálà kò ní sí ìdààmú ọ̀pọ̀lọpọ̀ yín náà sì ré nǹkan tẹ́ ti ń pòǹgbẹ láti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣeé ṣe kí ẹ mọ̀ ní wúrẹ́ lásìkò yìí ọjọ́ tó dára láti fi wá ìmọ̀ ló jẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ student gan ẹ lè fi ní kọ́ ẹ̀kọ́ nǹkan tẹ́ máa mọ̀ lọ́jọ́ tòní á dàbí ìgbà pé tani mo ti mọ̀ mi ìbá gbárí sáṣì kínní látijọ́ yìí ni ẹ máa ní ìmọ̀ rẹpẹtẹ lọ́jọ́ ti tòní ìmọ̀ yẹn ti máa jẹ́ tó ṣe pé ó máa ràn yín lọ́wọ́ gbogbo nǹkan tẹ́ bá kọ́ ní ìmọ̀ lénìí ẹ mú lò lórí nǹkan kíkan tẹ́ bá ń ṣe ẹ̀yin tẹ́ ti ń ṣiṣẹ́ ọwọ́ àbí nǹkan kan náà ẹ tún lè advance sí nínú knowledge lásìkò yìí ẹ lè tún wá láti mọ ìmọ̀ sí ìmọ̀ tẹ́ bá mọ̀ sí máa ràn láì fún yín lọ́wọ́ lọ́jọ́ ti tòní kò wá sí àní-àní o kò sórí kan nu Pisces tí ò ní mọ nǹkan ẹyọ kan sí lọ́jọ́ ti tòní nípa nǹkan tí ó ń ṣe tàbí nípa ìgbésí ayé ẹ̀ tó sì jẹ́ pé àwọn dàgbàsókè ìgbésí ayé wọn lọ́wọ́ tẹ́ bá fi ìmọ̀ ìkún ohunkóhun tí ẹ bá ń ṣe ní ìjọba tó ṣe pé opportunity lè wọlé láti bí kíbi ìyàn láti abroad lè connect pẹ̀lú yín lọ́jọ́ tòní tó ṣe pé máa ráǹfààní jẹ́ látara wọn àlejò lè wálé lọ́jọ́ tòní tó ṣe pé wọ́n ti wá sọ́dọ̀ yín ríta pé àwọn tó ṣe pọ̀nà wọ́n jìn sí yín tó ṣe pé ẹ̀kọ́ kan ni wọ́n máa yọjú sọ́dọ̀ yín kò ṣe pé ẹ máa ríra bá sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ tòní èyí ní ọjọ́ tí ó dára ló jẹ́ àǹfààní ọ̀nà jíjìn lè wọlé lọ́tún lósì ire lè wọlé láti bí kíbi travel opportunity tó bá wáyé lénìí kẹfọkànbalẹ̀ travel tó máa bíire tábàánú tàbí dàgbàsókè ló jẹ́ pàápàá tó bá yẹ travel iṣẹ́ travel náà lè bí ìrọ̀rùn ó lè bí ìdùnnú ó lè bí ayọ̀ fún yín ọjọ́ ire lọ́jọ́ tòní jẹ́ o tẹ́ máa ní nǹkan tẹ́ máa hope fún dáadáa iṣẹ́ àlọ́ bó ṣe yẹ kó lọ relationship yẹn á lọ dáadáa ire owó náà máa wọlé fún yín lénìí aago mẹ́ta kọjá ọgbọ̀n ìṣẹ́jú ní ọ̀sán sí aago mẹ́fà kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín
láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bọ Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.